Ojutaaye Gist TV, kindly subscribe. Ẹ ń jẹkújẹ ní Yorùbá, ẹ ní purọ́ fún yín, ẹ ń jẹkújẹ òní Yorùbá. Kemity ti tẹnu bọ̀rọ̀ o, ó ní wípé lórí TikTok lánàá lóde òní, ó ní wípé níṣe ni ara àwọn bandits agbésùnmọ̀bí ló wá sí giveaway tí gbòógì jẹ́ pé gbogbo wa náà là ń tẹnu mọ́ wípé àwọn adarí àgbàlagbà yìí àwọn náà ń ba ìlú jẹ́, sádàrí ló tún bàlú jẹ́ débi tẹ́ ẹ tún ti débi giveaway lánàá lóde òní tí bandit ṣe giveaway. Gbogbo yín lẹ mọ̀ ganu sí giveaway bandit tí gbogbo yín send account number lọ́tún lósì sí bandit. Ó wá ní ẹ mọ́ ṣàfihàn ẹ mọ́ sùn kẹ falala o, ìwọ tó bá mọ̀ pọ̀ ti gbowó lọ́wọ́ bandit tí bandit bá padà wá àwọn bandit rẹ o, bàbá ti béèrè 50 mílíọ̀nù wèrè kan kò sẹ́ni bọ́ọ̀dì kankan tí ó jáde fún ọ. Èyí lọ̀rọ̀ tí Kemity jáde láti wá sọ o. Ẹ ń jẹkújẹ ni ó pọ̀ jù láàrin àwa Yorùbá. Wọ́n kó àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta láwọn bandit gẹ́gẹ́ tó fẹ́ràn ara rẹ̀ sọ gan pé àmóore wípé owó tó ń gbà ibo ló ń ti rí. Ẹ wò ó, ẹ tí wọ́n ajá kò lórí apá bẹ́ẹ̀ ẹ já bó sórí ọ̀dọ̀ àwọn Ibrahim Chata àti Ajambade Ọláyíwọlá Mọ̀rúfù. Kí ni ọ̀rọ̀ èdè àìyedè tí ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì? Lórí ayélujára láti mú ìròyìn náà wà tó bá a lọ́wọ́ níbi tí wọ́n ti interview Ajambade tó ti sọ nípa ọ̀rọ̀ Ibrahim Chata. Ó ní Ibrahim Chata wípé òun jẹ́ nìkan tóun fẹ́ràn púpọ̀ o, ṣùgbọ́n ìgbéraga rẹ̀ fẹ́ẹ̀ pọ̀. Kí ló fà ọ̀rọ̀ tí Ajambade sọ? Ọ̀rọ̀ tó fa ìdí ọ̀rọ̀ tó fa ohun tá Ajambade yìí sọ ó ní wípé ó ní nígbà kan rí òun ti pé Ibrahim Chata torí òun jẹ́ nìkan ara àwọn favourite tóun fẹ́ràn jù nínú eré orí ìtàgé. Òun sì fẹ́ súnmọ́ ńgbà náà ṣùgbọ́n níṣẹ́ ni mo ń bọ́ pọ́rọ́pọ́rọ́. Ó tún wá ṣe wá débì kan tóun invite ẹ̀ síbi birthday òun dìídì gbéra láti ilé òun lọ sí ilé rẹ̀ láti lọ gbàsọ birthday ọjọ́ bí òun fún un. Níṣẹ́ ni bàbá jáde tán náà wá o. Ẹ wò ó, yín tó wá sọ yín jẹkújẹ làwa Yorùbá. Ọ̀rọ̀ tí ń lọ yìí yóò padà lẹ́yìn o. Owó tẹ́ ẹ gbà lọ́wọ́ bandit lẹ́yìn tẹ́ ẹ lọ ganu sówó bandit yóò padà lẹ́yìn o. Èyí tó fà á tí ìjọba Ṣèyí Mákindé tí ò fi kọbi ara púpọ̀ sí orí ọ̀rọ̀ yín mọ́nu o. Kì í ṣe pé kò gbìyànjú, ó gbìyànjú. Ẹ fi sẹ́yìn ni. Tẹ́ bá fi sẹ́yìn sẹ́kọ̀ọ́ rí lórí TikTok lọ́mọ gbowó lọ́wọ́ bandit. Ń jẹkújẹ bàbá ṣe wáyé ń jẹkújẹ alájẹbánu náà kò yẹ ká gbé rẹ̀ sí gbangba. Ojúgbà mi tì. Ẹ wò ó lẹ́ẹ̀kan sí bí mo ṣe sọ lọ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ àwọn Ibrahim Chata àti Ajambade bó ṣe jẹ́ nìyẹn o. Ó ní Ibrahim Chata ló bá kọjá lẹ̀ ní ìwà síbi ọjọ́ bí òun tó sì jẹ́ pé ọjọ́ náà òun lérò pé yóò wá o tóun ti fi lépo tí tóun ti fọ̀nà róka. Ó ní ọjọ́ náà ó dẹ̀ dùn òun púpọ̀. Ó ní ó jẹ́ nǹkan tóun lè gbàgbé láéláé. Ó ní ilé ìlú wa jẹ́ kóun wò pé dájúdájú ẹ̀ ń gbéraga ni Ibrahim Chata yóò fẹ́ jẹ́ nítorí pé nítorí òun sì sọ pé ó dáná àgùntàn àbíbò náà ṣe máa ń sọ bí Yorùbá ṣe máa ń pòwe. Wọ́n ní iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ ń jẹ, òṣàbò lè gbè mí kó o kúkú ṣe mí bí o ṣe kí ni bó o ṣe bá mi bọ́ọ̀rì ò bá ṣe é ṣe èèyàn ṣe kí ni èèyàn gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn báyẹn. So láwọn ò já o ṣùgbọ́n ẹni tí ò bá ti fẹ́ yàn ṣé yóò wá mọ́ sọ pé dandan ni. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojutaaye TV